Èwo ni wọ́ ó rí pé ó ti ṣe kátọ̀ ó ti sísọ gan. Mo fẹ́ káwọn èèyàn kí wọ́n listen sọ̀rọ̀ yìí. Live program tí ó lọ lánàá ni tí àwọn oníṣẹ̀ṣe tí wọ́n ṣe fún Akeugba tí wọ́n ṣe fún arákùnrin yẹn. Wọ́n kú dárúkọ ẹ̀. So ọya bá mi gbé kíní yẹn sí déédéé bẹ̀. Kọ̀wé sí wa pẹ̀lú lẹ́tàdẹ́ẹ̀dì ọ́fíìsì ẹ̀ fún ìrànlọ́wọ́. Kó má jẹ́ pọ̀rọ̀ ọ̀rọ̀ ẹnu lásán. Kó mú ìwé wá pé o ní ìdìrànlọ́wọ́ wa. Ká dẹ̀ rí ìtọwọ́bọ̀wé títí agbẹjọ́rò ẹ̀ níbẹ̀. Torí bá ṣe gbọ́n nílé ọkọ bẹ́ẹ̀ náà làgbọ́n náà nílé àlè. Ẹrú ni wọ́n, ọmọ aládé là wà. Ó wá ní ìdìrànlọ́wọ́ àwọn ọmọ aládé ń sìn. Ó gbọ́dọ̀ mú ìwé wá. Káwa náà fún níwèé padà náà pé a ti gbọ́. Kó tó di pé àwa sọ pé a fẹ́ ṣàtìlẹ́yìn fún. Àtìlẹ́yìn tí àwọn oníṣẹ̀ṣe bá ṣe fún yàn. Odidi orílẹ̀-èdè ló ṣàtìlẹ́yìn hùn o. Kì í ṣe ìlú kan, kì í ṣe àdúgbò kan. A gbọ́, a mọ̀ wípé àwọn èèyàn ẹ̀ ni wọ́n ṣe tán àti tìlẹ́yìn tó fẹ́ bọ́ aṣọ àṣírí kò lára ẹ̀, tó fẹ́ tú àṣírí rẹ̀. Gbogbo àgbáyé ló dẹ̀ mọ̀ náà pé àwọn oníṣẹ̀ṣe máa ń dáṣọ àṣírí bòyàn ni. Ṣùgbọ́n ẹ jẹ́ kó mú ìwé wá. Ìwé yẹn ló máa jẹ́ ká mọ ìgbésẹ̀ tá a máa gbé. Kì í ṣọ̀rọ̀ orí social media rárá. Ẹ kalẹ̀ Oòduà gbè wá o. Ṣùgbọ́n ṣànpọ̀nná ni ó pọ̀ dalẹ̀ o. Àṣẹ wa. Àṣẹ. À ń gbọ́ yín bàbá your help. So oníṣẹ̀ṣe and Christian òun ló sọ. Ó ní díẹ̀. Bọ̀ Akeugba Gold iṣẹ́ Akeugba Gold ṣé Mùsùlùmí ni Akeugba Gold ní Christian? Current data. Akewu tọ́mọ́ ní ìyàn Akewu. Akewu ẹ̀ Mùsùlùmí ẹ̀ kí wá ló kan àwọn oníṣẹ̀ṣe pẹ̀lú ẹrú Árábù. Ó sì kí ẹ̀pù lọ́dọ̀ àwọn Mùsùlùmí ẹgbẹ́ rẹ̀. Adẹ́rìí àsún gbogbo ọmọ tílẹ̀ kọ̀ọ̀kan ni ó sì máa disgrace ara wọn. Ó ní woman kan tí mo rí fídíò wọn woman. tó a'udhu billahi minash shaitanir rajim. Ọlọ́run àbẹ̀ o ọ̀rọ̀ tá ń gbọ́ yìí ọ̀rọ̀ ìbànújẹ́ ni o fún ẹni tá a pè ní ẹni tí ń jíṣẹ́ Ọlọ́run. Ọ̀rọ̀ ẹkún ni o wàláhì tàláhì àpadà sí ibú tó sì tóbi ni. Àpadà sí ibú tó gbọngbọ́n ni o. Torí pé àwọn àgbàlagbà wọ́n ní ìbẹ̀rẹ̀ kìí ṣe oníṣẹ́. Ẹni tó bá ṣàṣeyọrí láàkì, ẹni ó bá ní àkíbàárẹ̀ tó bá ní ìgbẹ̀yìn rẹ̀ òun la máa kí. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé ọ̀rọ̀ yìí burú kí wọ́n máa mú àwọn sèfáàtì yìí wá. It's because of words. Ẹ wo ń tà ń sọ o, ṣe ti rí o, ọ̀rọ̀ tó bá ti lè jáde lẹ́nu ká tó sọ̀rọ̀ la ju ẹ̀rọ lọ, ká tó sọ̀rọ̀ la kì í ṣẹgbẹ́ ọ̀rọ̀. Ọ̀rọ̀ tá a bá ti sọ ó ti jù wá lọ gan. Torí ẹ̀ la ṣe gbọ́dọ̀ wà very careful. Gbogbo ń tá a bá máa ṣe yadullu ala al-islam. Ọ̀rọ̀ tá a bá máa sọ ká máa mọ́ lórí ẹ̀sìn tá a gbé dání tá à ń bẹ Ọlọ́run pé kó pa wá sínú ẹ̀. Aburú tó tóbi onírú tó ń ṣẹlẹ̀ yìí sí Taofeek. Ọlọ́run á bẹ̀ ọ́ ìrẹ́lọ́ba tó ní á bẹ̀ ọ́ dákun jọ̀ọ́ bá wa mú dúró má jẹ́ kó nira ẹ̀ lára nítorí irọ́ bí èèyàn bá ti lè parọ́ jù yóò ní agbára gan. Ìgbà tí ó bá tún máa wé aburú mọ́ rẹ̀ lẹ́sẹ̀ kò ní mà. Ọlọ́run ò ìrẹ́ nìkan lọ́ba tó ní á bẹ̀ ọ́ á sì lẹ́lòmíì mo ṣe wá lẹ́ni natal janna yá lò ọlọ́ọ̀rẹ́ rẹ̀ ti ṣe Muhammad. Ẹ wo ọ̀kan nìyẹn nínú ọ̀rọ̀ wọ́n gbàgbé o ẹ jẹun tún eléyìí ò tiẹ̀ pọ̀ rárá kékeré náà ni níbi ètò yẹn náà ni. àṣàlátúndò tó máa lọ ṣe àbí ní àlàáfíà ṣùgbọ́n ó ti gbàgbé pé oníṣẹ̀ṣe ló ràn lọ́wọ́ àbí
bọ̀ nísìn ẹ̀yin ẹ má tiẹ̀ lọ fà ẹ jẹ́ ká sọ̀rọ̀ lórí Akeugba Gold ó ti ní pé ká rọ̀ ń lọ́wọ́ nísìn báyìí sìn àwa ń sìn a máa wá àwọn ọmọ ogun tá máa fi kí lẹ́yìn tá máa àwọn ọmọ ogun tó dẹ̀ máa tẹ̀lé lẹ́yìn a máa mú oúnjẹ dání òrùka gbogbo ànáwó ànáfọ́ gbogbo la máa mú dání. so gbàgbé pé wọn ò ní gbàgbọ́ nínú ẹ̀. ṣé ó ti wá ó ti wá ké sọ́dọ̀ wá bí kò táwa náà nígbà. tó ṣe ti gbọ́ gbogbo ẹ̀yin olóríire ẹ̀yin oníṣẹ̀ṣe ọ̀rọ̀ tẹ́ ń gbọ́ lẹ́nu ẹ̀yin Taofeek yẹn àṣìṣe ló ṣe o kìí ṣe fún míìnì ẹ̀ báwọn o kò gbálérò báwọn o kò ní lọ́kàn bẹ́ẹ̀ wàláhì tàlá ní ìbẹ̀rẹ̀ àìgbọ́ra ẹni yé òun ló ṣe sábàbí ẹ̀ tí mo bá ti parí program ní ìsìn màá wá gbé kinní tó fi invite mi sí lọrin kìí ṣe pé invitation o bench warrant ẹ bá ń bí pé kí ni mo ṣe fún nítorí pé kàn bínú kò fara mọ́ ààyè tọ́lọ̀ ń tò sí báwọn ààyè yẹn ṣe tóbi tó àwọn àgbàlagbà wọ́n ní rodina kismatali jabari fina rodina kismatali jabari fina olóríire gbọ́dọ̀ fara mọ́ ìpín tọ́lọ̀ ń bá pín sọ́dọ̀ rẹ̀ ni ẹni àlùbáríkà gbọ́dọ̀ yọ́nú sí ààyè tọ́lọ̀ ń bá tò sí ni ẹni tí ò bá fẹ́ fi rẹ̀ sípò Ọlọ́run ẹnìkan ò lè ronú pé òun fẹ́ máa wọ agàrù yóò máa kàbùkù yóò máa tẹ́ àbùkù ọmọ kan yóò máa ṣẹlẹ́yà yóò máa ṣẹ̀sín ẹ̀gbọ́n tó lọ́tà nàbì Muhammad wí ni ànábì ní bọ́ ọ bá ṣe ní ìtẹríba tó bẹ́ẹ̀ ló ṣe ga tó bẹ́ẹ̀ làlùbáríkà rẹ̀ ó ṣe tó bẹ́ẹ̀ ni ìdùnnú rẹ̀ ó ṣe tó bó o ló ṣe di èèyàn tó bọ́ ọ bá ṣe ní gàrú tó bọ́ ọ bá ṣe ronú pọ̀ fẹ́ bọ́lọ̀ ń ṣe competition tó bẹ́ẹ̀ ló ṣe máa yẹpẹrẹ tó bẹ́ẹ̀ ló ṣe máa kàbùkù tó ẹ̀gbọ́n tọ́lọ́ ń sọ fún ànábì Musa ńgbà Musa tọ́lọ́ ń dùn mọ́ títí Ọlọ́run ló dùn mọ́ o ìyẹn Mósè tọ́lọ́ ń dùn mọ́ títí tó ní Ọlọ́run àní mo fẹ́ rí ọ I want to see you discussion wa yìí mo ń gbádùn ẹ̀ kò sí tó wù mí tó kí n rí ọ bọ́lọ́ ń fẹ́ Ọlọ́run ní kí ló dé tó fi lọ́ọ́ fẹ́ rí mi Ọlọ́ọ̀kan wù ń rí náà ni bá a ṣe ń ṣe discussion yẹn bá a ṣe ń ṣe yẹn kò tó n tó wù òun ni láti rí ìwọ Ọlọ́run Ọlọ́run bá ní o gbójú sókè òkè túrìsì náà ni o ọwọ́ pé ó kàn rí mọ̀nàmọ́ná lásán yí rí iye ìgbà tó fi dákú controversy wọ̀ àwọn kan ní 40 years àwọn kan ní 40 days àwọn kan ní 40 bí wọ́n ṣe ń wí nìyẹn ń bò jí ó ní mi ìwárìrì rẹ mọ́ ọba tó tóbi Ọlọ́run make ara ẹ̀ available wa huwa al-awwal huwa al-akhir wa az-zahir wa al-batin wa huwa ala kulli shay'in qadir Ọlọ́run wá sọ́nà al-Qur'ani fún Nabi Musa Ọlọ́run ní rẹ̀ Musa khusma ataytuka fakun mina shakirin nta bá fi ọ́ sọ́dọ̀ rẹ̀ nta bá fún ẹ di nta fún ẹ mú kó sì máa dúpẹ́ lórí ẹ̀ nta bá fi sọ́dọ̀ rẹ̀ di mú kó dúpẹ́ lórí ẹ̀ má ṣàwájúra nta fún ẹ Ọlọ́run kó jọ kó má padà lẹ́yìn wa bàbá wa Ìmáàmù ilẹ̀ Ìbàdàn Ọlọ́run jẹ́ kẹ́mi yóò gùn o Ọlọ́run bá ṣàlékún àlàáfíà yín o gbogbo ẹ̀yin bàbá àbátẹ́jọ́ ń tukọ̀ ìsìn bàbá wa àfá àgbà bàbá wa mọ́gàjí àgbà gbogbo ẹ̀yin bàbá àbá gbogbo àwọn rọ́bì tọ́tẹ̀lá ìmà ẹ̀rí pé Akeugba Gold ní ìdí ẹ má wo níran o ẹ pé ẹ̀yin ni bàbá wa Muhyiddin Najimuddin Al-Kubra bàbá wa Amirul Wa'izin fún gbogbo Ọ̀yọ́ state Professor Kamil Ọlọ́ṣọ́ ẹ má wo Taofeek níran Dr. àbí ẹ̀yin Professor Adérin Oyè gbogbo ẹ̀yin bàbá Alhaji Kúnlé Sani Dr. Daoud Àmọ̀wó alága gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ àgbààgbà tẹ́ ẹ ṣẹ́kù ẹ dákun nítorí Ọlọ́run àtànábì bólúwa ṣe ní kágbà ọkàn yín a máa wí oní reason tí mo fi ń pe ẹnìkọ̀ọ̀kan bàbá Professor Naibi Ọlọ́run bá wa ṣàlékún àlàáfíà fún yín bàbá Ọlọ́run jẹ́ jíṣẹ́ Ọlọ́run pé àwọn ni àfá àgbà fún gbogbo Muslim ẹ pé ọmọkùnrin yìí kí ló ń ṣe gan kí ló mú kí ní jó lọ́wọ́ tí ò fi jólẹ̀ nítorí ipò fẹ́ parọ́ ẹ wá wo bí tó gbé rẹ̀ sí
ẹ wo bó ṣe yẹpẹrẹ ara ò tó ẹ wo irú wà yẹn ẹ dákun kí la fẹ́ kà sí ẹ̀yin oníṣẹ̀ṣe wa gbọ́ mi ẹ má dá Taofeek lóhùn o ẹ má dá lóhùn o ẹ má dá lóhùn o irọ́ ní ń pa o tí mo bá ti parí program immediately tí mo bá ti parí program màá ju lẹ́tà tó fi ní kàn fi bench warrant gbé mi màá fi sórí afẹ́fẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wà educated ẹ kà á ẹ check ẹ wá bi léèrè pé kí ni tó fẹ́ ìgbà tí ń sọ̀rọ̀ ó ka àwọn mẹ́rin ó ní òun ó láti ìdèdèrè tí ń bẹ ní Amẹ́ríkà ó láti ìyá kan ní Germany ó lóun fọkọ bóyá láṣìírí ó sì tún dákọ Muri Bariga ìgbà tẹ́mi ń sọ̀rọ̀ yìí pé Muri Bariga òun ni ó fún wọn ní àdírẹ́sì ilé ẹ̀ àwọn èèyàn sọ pé mistake ni fúnra ara Taofeek lọ́kàá mọ́ wọn ó ní Muri Bariga ó náà jọ wà ń bẹ̀ ni kódà Jamiu tí mo rò pé yóò wà ń bẹ̀ kò kárúkọ Jamiu mọ́ kò dárúkọ Jamiu gbogbo wa mùsùlùmí ni wá o wákàtí márùn láàjọ ń kí o kò sí nǹkan kan ju pé ká ṣe dáadáa lọ o ọwọ́ wí pé kéèyàn máa rò pé kẹ́nikẹ́ni ó máa correct òun náà ni gbogbo ohun tí ń ṣẹlẹ̀ yìí kò sí nǹkan kan lẹ́yìn pé kí káyé ó dáa kó wọ́n dáa tó jíṣẹ́ ń ké ẹ wá wo ara tí ń dá nítorí Ọlọ́run àtànábì ẹ wá rí lẹ́tà yẹn ẹ lè mọ́ lè farabalẹ̀ ká ní ìsìn tí mo bá ní kí n ṣó rẹ̀ yín wàá gbé sórí orí page nǹkan yẹn náà bàbá pè sí láti correct ẹ o kò dẹ̀ sí nǹkan kan tó ṣe sábà bí n ti ń ṣe Taofeek ju pé inú kádàrá ìwọ̀nba bí mo ṣe lo ayé mi ń bí lọ àjọ lóde papọ̀ o èmi ẹ ṣe jálàbí òun jálàbí rè ò lè dọ́dọ̀ mi torí mi ń sá fún jálàbí rárá èmi ò fààyè lẹ̀ mo ṣe wà yìí mi lásàlátù ìgbẹ́ kóra wọn jọ tí wọ́n ṣe rẹ́gẹ́dẹ́ kàfi alájà káwọ́lẹ̀ gbọ́dọ̀ mọ ìjókòó tí wàá mú ní mi wà interested ẹ mọ́ dáràn bọ̀ mí lọ́rùn ìfẹ́ ni àbí àwọn àgbàlagbà wọn ni wọn ò fẹ́ sẹ́gba ọ́sàgbà mo bu ọ mo ní ìgbàgbọ́ sọ́lọ́hun lórí kí n ṣiṣẹ́ kó jẹ́ pé ọ̀nà ti halal onígbà rówó ju kí n máa ṣe arúmọjẹ kéèyàn wá máa pèrè ní tí ọ̀jẹ́ kéèyàn pẹ́ pé òun ṣẹ̀ṣẹ̀ sọ̀kalẹ̀ ní òun àtọ́lọ́nà àjọ ṣèpàdé tán àwọn jọ sọ̀rọ̀ tán àwọn jọ ṣe mítìnì tán gbogbo àwọn fabrication word ká máa dọ́kítọ̀ ọ̀rọ̀ nítorí pé a fẹ́ gbó láwọn èèyàn èmi ò láìkí ẹ̀ torí àárín èmi àtọ́lọ́hun ó important àti tí mo bá padà sọ́dọ̀ ẹ̀ ó ṣe pàtàkì sí mi bí mo ṣe wá jókòó jẹ́ yẹn ẹ wo bí tó lọ́wọ́ bá lékè ọlá ti kẹ́ o nínú ìjọba wọn kàyẹ ó ṣe ìjọba àtàná orí ọlá orówó gán nínú ìjọba àtàná ìgbà tó kù díẹ̀ tí ìjọba APC ọ̀tàn ó tún di camp sínú PDP ó bẹ̀rẹ̀ sí ní bá APC ṣọ̀tá Ọlọ́run sì ní kó gbọ́n bẹ́rẹ́bẹ́ làákàyè nìkan ni ò tó nǹkan ọgbọ́n gan àmọ́ làákàyè kò pọ̀ kò ní làákàyè ìwọ tó ń lo ọ wá ní ẹ̀wà gbọ́n tó wí ni ó lóun wọ́n máa ṣe ìjọba PDP lọ́yọ̀ state àmọ́ wọ́n máa ṣe ìjọba APC ní federal níbo ni ẹ ti ń ṣerú ẹ̀ bí ìbá ṣe pẹ́ tó nífẹ̀ẹ́ owó ẹni owó ti fẹ́ tó ti hàn lé mọ̀ bí ìbá ṣe bẹ́ẹ̀ huwa yuhibbul fulus kathir ó nífẹ̀ẹ́ owó jẹ̀mí ẹ̀ lọ ó dẹ̀ nífẹ̀ẹ́ gíga ó dẹ̀ ti ń béèrè kódà nínú tó request nígbà tí ń pè à kí wọ́n mú un dọ́dọ̀ ọmọ president o òun àti ọmọ Tinubu ọ̀rẹ́ làwọn o ìgbà tí ó débẹ̀ ń tọ́ lọ béèrè ni pé kí wọ́n fóun ṣe chairman National Hajj Commission wípé àwọn làwọn ń ṣe ti yín o àwọn làwọn ń ṣe ti yín kò sọ pé òun ti fi ọdún mẹ́jọ rí billions is not a millions o billions of naira lọ́dọ̀ àwọn APC ní ìjọba tí wọ́n ṣe tán ẹ máa wo ìsẹ̀mí yẹn o tó ń ti gbogbo ọlá yẹn náà tó ń ti gbogbo pé wọ́n kà yẹn náà Ọlọ́run tún wá ṣe wá rí gómìnà wa nípínlẹ̀ Ọ̀yọ́ ọlọ́lá jùlọ gómìnà Ṣèyí Mákindé ó tún ẹni tó báyìí ti nífẹ̀ẹ́ sí ẹni Ṣèyí bá ti fẹ́ òun ti rọ́nà lọ o Ṣèyí Ọlọ́run wá pẹ̀lú ẹ̀ débi pé ẹnìkan ò lè ṣe kẹ́nìmọ́ ni ẹnìkan lọ́dọ̀ Ṣèyí Mákindé ẹni ìfẹ́ rẹ̀ bá ti rọ̀ mọ́ wàláì ní ọmọ tẹ̀lé lọ tó ń ti gbogbo ara tí Akéwùgbà Góòlù dá yẹn níjọba àtàná wàláì Ṣèyí tún mọ mọ́ra níjọba àtẹ̀yìn o ó tún fi síbi owó fúnra Taofeek ló pè mí
ó ní fúnra gọ́vnà ló pè ń pé ṣé iṣẹ́ lòun fẹ́ ṣe ni àbó òun fẹ́ rówó kẹ́ ẹ lè mọ̀ pé ó kàn fi ti ń ṣe yẹn ó fi ń ṣe mistake ni ó fi ń sì ṣe ni ó lóun á sọ pé ọlọ́lá jùlọ àlìmọ́ là léyìn lọ́wọ́ ọlọ́wọ́ á sọ pé ọ̀dà náà ẹ jókòó sí agric òun ọmọ pọ́ǹpù owó fún yín níbẹ̀ ẹ jẹ́ chairman agric ẹ jẹ́ kí Alhaji Hashim Atẹ́rẹ́ ẹ jókòó wọn ọmọ kọ́mọ ṣe wàhálà alálàjì ó ní ẹ ṣe gba ìbádà lọ́wọ́ rẹ̀ nígbà wọn rí kó nífẹ̀ẹ́ ayé wọn lọ jù sáàrin àwọn àgbẹ̀ wọn dẹ̀ ń pọ́ǹpù owó fún bẹ́ẹ̀ kí ló tó fẹ́ kọ́ lọ́wọ́ ṣe fún ọ Husma Teituka Fakumina Shakiri ìwọ fún ara rẹ ló sọ fún mi èmi kì í fabricate ọ̀rọ̀ láàánú tó lọ́ọ̀yà lẹ́kàdìbí gbogbo ẹni tó bá parọ́ kí láàánú Ọlọ́run máa bá ẹ wá dákun nítorí Ọlọ́run àtànábì kí wá la wà wá kí ni n ta fẹ́ kí ló dé tí fìtínà ti fi pọ̀ tó bá wọn ọwọ́ á tún wá ń parọ́ nítorí pé o fẹ́ sympathy ọwọ́ à ń pe àwọn Christian so ti rí tí wọ́n ń sọ nípa rẹ ṣé wọn náà ti fetí ara rẹ gbọ́ tó o bá gbọ́ mo fẹ́ kó mọ̀ọ́mọ̀ gbọ́ àwọn tí wọ́n bá ń bẹ̀lẹ́gbẹ̀ rẹ kí wọ́n sọ fún ẹ ipe ń tó béèrè wọ́n ti ń fèsì rẹ̀ wọ́n ti láwọn ò mú onídè àwọn ò mú ìfúnpá àwọn ò mú tí wọ́n fi náyàn àwọn ò kó àdá àwọn ò kó gbogbo ẹ̀ ńlá àwọn ò kó tẹ̀lé àwọn ò máa fi so nígbèjà rẹ ọ̀sán mọ̀ yìí pé ibi àwọn bìlọ́ǹgì sínú kó tó béèrè fásitì àwọn orí púpọ̀ ó wà highly ridiculous ọ̀rọ̀ yẹn ridicule you are nothing èmi máa ń sọ fáwọn èèyàn mo máa ń sọ pé sufur ni ẹ agbáfìfo ni ẹ àwọn èèyàn máa ń rò because you are a pretender ó ń pera rẹ ní tó jẹ́ so o ti wá rí o ti rí ẹlẹ́yà tó ń fira rẹ ṣe o ti rẹ́sìn tó ń fira rẹ ṣe wọ́n ní kó sọ fún lọ́ọ̀yà rẹ wípé kẹ́ ẹ kọ̀wé wá fásitì kí wọ́n náà kọ̀wé kí lọ́ọ̀yà rẹ náà kọ̀wé kẹ́ ẹ wá fi wá fúnra lọ́wọ́ tí àwọn bá ti rí ìwé lórí tébù àwọn gbogbo nǹkan bá request fún wọ́n wá sọ̀rọ̀ kan wọ́n ní ṣùgbọ́n Sàpọ̀nná ni ó pọ̀ dalẹ̀ sórí pé o ti dìré nítorí aburú ọ̀dọ̀ rẹ̀ orí pé o ti dìré ìṣeré dẹ̀ ń pa mí lẹ́kún mo wá sùn mo sùn tì mo wá bẹ̀rẹ̀ tẹ̀sùbá látàgò kan òru tí mo fi ń bọ́ tọrọ istikfar pé Ọlọ́run dákun ṣàánú wa lórí ọ̀rọ̀ Taofik a gbọ́dọ̀ sọ pé kó sọnù Taofik ti sọnù Ọlọ́run dákun jọ̀ọ́ bá wa fà padà bá wa jọ́ padà pẹ̀lú ògo Ọlọ́run ẹ jọ̀ọ́ irọ́ ní ń pa o ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ̀yin Christian irọ́ ni Taofik ń pa o irọ́ ló ń pa o nítorí àìgbà kádàrá tó ń bínú ẹ mọ̀ pé bí èèyàn bá bínú ẹ̀dá títí tó ń bínú gbogbo àwọn èèyàn títí èmi tí mo tún jóbìn ó bínú gbogbo àwọn ẹgbẹ́ ẹ lókè nínú ọ̀rọ̀ rẹ ọlọ́fẹ́ gba rọ́bítà mọ́ bàbá lọ́wọ́ ó tún bínú àwọn tó bá àwọn tí wọ́n nípìlẹ̀ àwọn tí wọ́n ti ń dájọ́ ẹ̀sìn láti over 300 years tí wọ́n ti ń dájọ́ ẹ̀sìn ìwọ fẹ́ gba kí lorúkọ ẹ̀ lọ́wọ́ wọn gbogbo tó wá sọ ní ìsìn kí wá ní ọ̀rọ̀ tó wà ń bẹ pẹ̀lú eléyìí torí ẹ̀ ló jẹ́ mú àdílà àfà sọ̀rọ̀ òjókù wá ṣe ti rí nǹkan bẹ́ẹ̀ yẹn ẹnìkan ronú àti bẹ́nikẹ́ni jagun fúnra ara yín gbogbo onílàákàyè ẹ pè é kẹ́ ẹ bá sọ̀rọ̀ kó bẹ̀rẹ̀ istikfar kó wọlé fún àforíjìn kó má bàa rà sínú náà kó má bàa tán sínú òkùnkùn Ọlọ́run bá lè kí Ọlọ́run ní padà lẹ́yìn wa torí ìdí náà tí wọ́n bá ti parí program màá ní wọ́n ju kíní yẹn sí ìta bákan náà Bariga so ti wá rí i pé irọ́ ló ń pa kò dá kéèyàn máa parọ́ so ti rí pé irọ́ ló ń pa tó ládírẹ́sì ẹ̀ka òdìyàn lò ọmọ nǹkan kan nípa ẹ̀ èmi mọ̀ pé ẹjọ́ jókòó rẹ̀ ni torí ìgbà nǹkan kan lọ́ọ̀ rẹ̀ èmi jáde fánáwì bí mo ṣe wà yìí nǹkan tí ó sì yí ọ rèé sórí àfáàfáà rẹ̀ ní Markaz lọ béèrè wò nígbà wọ́n ṣe òṣùbù sheikh ní ọdún tí wọ́n pè mí àti Khadija lọrin èmi nìkan lèmi wá ibẹ̀ ni wọ́n sì ti kọ́ àfáà rẹ̀ ní kéwú ibi ọ̀dọ̀ àwọn àfáà rẹ̀ ọ̀nà kí wá ṣe pọ̀ jáde madrasa so wá yẹ kí wọ sórí pé mò ń ṣàlàyé wípé òun pèrè ní tó jẹ́ fúnra Taofik ló tú ọ fún ó ní ìwọ àtẹranko alágàgọ ọmọ ẹran kíran ti bẹ l'Amẹ́ríkà àti dèdèrìn ìyá tí ò lọ́mọ rẹ̀ àwọn tí wọ́n lásọ rẹ̀ lórí kọ́ àti wọ náà fúnra ẹ̀ lọ́kà yín o wọ́n náà lọ tún program yẹn gbọ́ o fúnra ẹ̀ lọ́kà yín èmi sọ fún Barrister nígbà tí Barrister sọ pé
kẹ́ dákun kẹ́ fi yá mo ní má rídíkù mi o inú bí mi o bó ṣe ń ṣe wallahi taala inú lè bí mi débi pé màá ní kó mọ lọ́nlọ́ ẹ o kí ló dé tó mọ bá mi sọ yẹn sọ mọ nípa ọ̀rọ̀ sọ ọmọdún tí mo ti bẹ̀rẹ̀ dáwà tó fi mọ bá mi bẹ Bariga jó lọ ń bẹ mi bẹ nítorí kíni mi kì í ṣẹgbẹ́ gbogbo wọn kí kálukú ó lè ṣọ́ra ẹ̀ mi ì dá ẹnì kankan mọ̀ tó bá ti dọ̀rọ̀ kéwò mi ì dá ẹnì kankan mọ̀ o mi ì mẹ́ni kankan o wallahi taala torí mo ní bíbí gan mo tún ní títọ́ àwọn tí wọ́n bí mi ni wọ́n tọ́ mi ni wọ́n mọ̀ọ́mọ̀ sè mí wọ́n sọ mí do ní iman mo ní istiqama gan ẹ ṣọ́ra yín gan ni àmọ́ kò sí wàhálà rárá n tó sọ̀hún kálukú náà wà repetition yẹn nísìn wọ́n rí pa àdírẹ́sì ilé rẹ̀ ní bẹ́ẹ̀nbẹ́ nílọrin bá mi ju kíní ẹ̀ tí mo bá ti parí program ẹ̀yin ó ṣẹ̀ṣẹ̀ ẹ má dá ọkùnrin yìí lóhùn o ẹ̀yin Christian ẹ má dá lóhùn o ẹ má dá lóhùn o gbogbo àwọn tí wọ́n jáwọn àgbààgbà wa nínú ẹ̀sìn òun ni wọ́n ti pè é ẹni tí ń torí rẹ̀ ti ń pè ní onsakai nígbà tí ẹni tó sọ lórúkọ onsakai tí ń búlì gbogbo ayé ọ̀rẹ́ rẹ̀ ló pé o ó lò ní Umaru gba wa ó ní Saidi ní Umaru gba wa ó ní kó máa tẹ̀sí everybody lójú Taofik ti wá ṣàlàyé gbogbo àwọn àfáà tó kọ fóun including me àsìkò tó fẹ́ kí Saidi ó búlì mi ó ní Saidi náà búlì mi kẹ́lẹ̀ bá mọ̀ pé kò ní àṣepamọ́ dáadáa ẹ mọ́ tẹ̀lé o torí yóò padà dẹ ẹ̀yin náà bó ti ẹ̀ jẹ́ pé ẹ̀yin náà ti gbé sàpọ̀nà kalẹ̀ wípé sàpọ̀nà kọ́ pa ọ̀dàlẹ̀ ẹ mọ́ wulẹ̀ fààyè gbà rárá ni ẹ mọ́ fààyè gbà ni ṣé nítorí ẹ̀hún tì tó wá sọ pé òun ò ṣe bẹ́ẹ̀ mọ́ ìgbà tí wọ tó ń bú Yusuf tó ló ń bá ní àwọn kírísítẹ́nì jẹ́ ẹ dákun kí ni Adégúnwà kí ni Jamiu Adégúnwà ń ṣe sóhun ò ṣe comparative lecture sí Jamiu tó jẹ́ ọ̀rẹ́ rẹ̀ tó jẹ́ oníbàásọ̀rọ̀ rẹ̀ sóhun ò sínú àwọn comparator sí kìí ṣe comparator mọ́ kó lè bá a mọ̀ pé irọ́ rẹ̀ ti pọ̀ jù eléyìí kí n kàn fi pè ọ́ ṣàkíyèsí ni Ọlọ́run ní fadhakkir fa inna dhikra tanfa'ul mu'minin Ọlọ́run bá àlékè ọlá yóò yí ọ padà yóò sí ọ mùsùlùmí Ọlọ́run ó sí ọ mùsùlùmí àlè bẹ́lọ́run pé kọ́ tán sínú kèfèrí torí ìbẹ̀rẹ̀ kìí so níṣẹ́ ẹni ọba ṣàṣeyọrí láàmú kí kókó oríire Ọlọ́run dákun ṣàánú àwa o mo ṣe wálé ní natal janna yálò ọlá la hawla wala quwwata illa billah mo dúpẹ́ púpọ̀ gbogbo ẹ̀yin olóríire ní ìjọ nájà kankan ọlá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ bá mi share rẹ̀ kẹ́ bá mi like ẹ jẹ́ kí àwọn èèyàn orí ẹjọ́ wọ̀ gbòòrò ayé lọ ẹ bá ń share rẹ̀ kó dé ọ̀dọ̀ àwọn oníṣẹ̀ṣe pé kán má dá lóhùn o kí wọ́n má dá lóhùn Ọlọ́run ní kul ya ayyuhal kafirun la a'budu ma ta'budun wala antum abiduna ma a'bud wala ana abidu ma abadtum wala antum abiduna ma a'bud lakum dinukum waliyadin ẹ má sọ fún Taofik pé fọ́ mẹ́sìn rẹ̀ dáwà náà fọ́ mẹ́sìn tiwa gbẹjẹ́ jáwà wa a lè ràn ọ́ lọ Ọlọ́run náà ti sọ bẹ́ẹ̀ Ọlọ́run sọ pé yín tẹ́ ẹ̀ ṣe tèmi a mọ̀ pé ẹ̀ ní ṣe tiwa àwa náà ò ṣe tiyín mùnáfìkì ni wọ́n ń perú ẹni tí ń wùwà bó ṣe ń wù yẹn ó yẹ kẹ́yìn náà mọ̀ pé mùnáfìkì ni kí ló lè sá àwa máa daṣọ àṣírí bóyá o àwa sì máa tẹ̀lé èèyàn ó ní òdúró déédéé tí ń tú rẹ̀ láṣìírí Ọlọ́run ní padà lẹ́yìn wa